mọ́lẹ̀. Gbẹ́sẹ̀ náà. Gbẹ́sẹ̀ tó tẹ Jésù mọ́lẹ̀. Ẹni pé àwa náà fẹ́ fi Jésù wọ́n wọ èṣù kò lè mọ́lẹ̀ ti Jésù torí pé Jésù má lọ kó ṣùgbọ́n èṣù àti pé ẹ̀nà kì í ṣẹgbẹ́ Jésù. Ìṣó mẹ́ta péré náà fi pa Jésù. Olùgbàlà onírọ́ tó kú lórí àgbélébù nínú fíìmù Ṣàngó lágbára jàláwò lọ. Ẹgbẹ́ àbígbó àbájúmọ̀ gbélépọ̀. Jésù kì í ṣe ọmọlúàbí. Mọ́mọ́dù kì í ṣe ọmọlúàbí. Aláwù kọ́ ló dá ọmọlúàbí. Yehova kọ́ ló dá ọmọlúàbí. Olódùmarè ló dá ọmọlúàbí. Irúnmọlẹ̀ ni bàbá ọmọlúàbí. Àwa Yorùbá gangan lọmọlúàbí. Àwa gangan lọmọ ẹ̀là. Àtijọ́ adẹ̀ ti tẹ Jésù mọ́lẹ̀ pátápátá. Àtijọ́ ọ̀gá. Àtẹ̀sọ́ wọ́n dọ́ máa yẹ iye onírọ̀ ayé. Gómẹ̀. Àwa lọ́mọ ẹ̀là o. Àtìgbẹ́sẹ̀ àti tẹ Jésù mọ́lẹ̀ o. Àwa lọ́mọ èṣù o. Àtìgbẹ́sẹ̀ àti tẹ Jésù mọ́lẹ̀. Alọ́ kì í s'Olódùmarè. Irọ́ náà pa fún wa. Yehova kì í s'Olódùmarè. Irọ́ náà pa fún wa o. Ṣé bọ́mọ ẹ̀là ni wọ́n? Gbẹ́sẹ̀ tó tẹ Jésù mọ́lẹ̀. Gbẹ́sẹ̀ náà. Gbẹ́sẹ̀ tó tẹ Jésù mọ́lẹ̀. Ṣé bọ́mọ èṣù ni wọ́n? Àwa lọ́lọ́run wa. Káwọn òyìnbó tó gbé bọ́ọ̀lù wá fún wa. Yorùbá ló lolúwa wa. Káwọn ọmọ àlè tó sọ Jésù lolúwa. Àwọn onírọ́ náà gbé Jésù wá fún wa. Agbóni lórí ló gbé Allah wá fún wa. Àwọn olè náà gbé Jésù wá fún wa. Wọ́n fi bọ́ọ̀lù ṣe fún wa. Ìkà náà fi Allah ṣe fún wa. Ọ̀tẹ̀ náà fi Mọ́mọ́ ṣe fún wa. Yorùbá náà fi Jésù ṣe fún wa. Ogun Jésù dópin lórí wa. Ogun Mọ́mọ́ dópin láyé wa. Àwọn ọmọ ilẹ̀ lọ́jọ́ láṣẹ tó fún wa. Àwọn ọmọ ẹ̀ láti tẹ Jésù mọ́lẹ̀. Àti já jọ. Jesus Christ was the Lucifer. God of the Bible is a terrorist. Allah and Muhammad, same bird with the same feathers. They say Islam is a religion of peace. But killing people, no dey tire them. Yeah, it is godly. Especially Kalunzor, Orunmila. Èmi l'original ọmọ èṣù. Èṣù ọlá ẹ̀lú is not your Satan. Ẹni bá sáájú ẹ̀ ló dá. Jesus Christ was a lazy God. God of the Bible is a terrorist. Allah àti Muhammad. Same guy with the same feathers. Islam is a religion of peace. But killing people no dey tire them. They kill a lot of people and they claim out. Sharp, àwọn terrorists. Ọmọ àlelẹ̀ ìdìbò yóò ká. Èṣù láàánú is not Satan. Èṣù tẹ́ǹpù is our father. Allah God kọ́ lọ́lọ́run wa. I swear Allah God are the terrorists. The business Nigeria wey dem create. I don't know why my people sef no dey think well. I don't know why my people just want to be a slave man. Olódùmarè no be Bible, Olódùmarè ní bàbá àti àlọ́bí Allah. Ẹ̀sìn àjèjì is a plain one. Dem gbé yan mẹ́rù pé àwa l'original ọmọ èṣù. Ọmọ òjò látàrí ọmọ ọ̀sùn. Àwa l'original ọmọ èṣù. Aláti God náà fi fọ́ wa jẹ. Oye káwọn ọmọ aládé lọ mẹ́rù. Ẹ̀sùn ń bọ̀ bí ó lè lóru. Oye láwa Yorùbá ní kékeré. Àsàlámà lẹ́kọ̀ọ́ tí wọ́n sọ kiri. Ẹ máa sọ wọn kí ṣe Yorùbá. Ẹ̀yin èèyàn mi ẹ̀jẹ̀ náà padà. Kúrò lẹ́yìn God àti Allah. Ẹ padà sí ewa lọ́lọ́gbọ̀n ìjà. Ọmọ ọba má jọ mẹ́rù. Tọ́mọ káwa ẹni àwọn òbí ti máa lù. Látòrí ká àwọn bá tún ṣe máa lù. Wọ́n ní pé tó bá sọ pé bàbá ẹ̀ lẹ́sẹ̀. Àfẹ́ ìṣó ọmọ pé ẹni ọmọ àárọ̀. Ìṣẹ̀ṣẹ̀ làgbà ẹ̀jẹ̀ káwá ní o. Àwọn ògùn kábọ̀ èṣù kábọ̀ ọ̀sùn. Bàbá bàtàlá kábọ̀ Ṣàngó. Bàbá Orunmila kàtún bọ́ fà. Bàbá àwọn òrìṣà nílá ọ̀dà ayé. Ìlú ọmọ aládé lọ́pẹ́ ní Yorùbá. Táwọn ẹrú alágbàáyé kọ́ ọmọ. Táwọn àgùntàn God ẹ̀yìn jẹ́ wá náà. Orí pé Allah God and the terrorists. You know already people God is. It's not check your Bible, Wikipedia.
Olódùmarè ní bàbá tí a lóbi mẹ́kún. Olódùmarè ní bàbá tí a lóbi àlá. Ẹ̀sìn àjèjì ní ṣe pé wọ́n lókè bí a gbé yan mẹ́rù. Àwa lórí jìnnà ọmọ òòṣà. Ọmọ ògùn lákàárí ọmọ Ọ̀ṣun. Àwa lórí jìnnà ọmọ èṣù. Ojúlówó ẹni tí Olódùmarè. We don't need a God, we don't need a Allah, we don't need a Jesus and Muhammad, we don't need your heaven, we don't need your hell, we don't need the Bible and Quran. Princess Zoe, ọmọ ṣẹ́kẹ̀ Prince Matt, ọmọ Bọ́ọ̀nìrù, Òkìrí bàbá mi ọ̀bẹ ẹ̀kú, Akílẹ̀ sí bàbá mi, everybody máa lọ pàjá lọ́tọ̀ mọ́. Ẹ̀mí tí í ṣe bí ìtàwá tó ń parí tó wá ṣe ti wá. Olódùmarè lọ́lọ́dùmarè. Thank you. Díẹ̀ tó ló kọ́ ní ìkan. Ẹ bá fún ọ láti ẹ̀wọ́n tó nílẹ̀ bí àwọn ará òjò. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dá àtẹ́wọ́jọ fún bọ́dà wa yìí. Wọ́n gbìyànjú wọ́n gbé ọpọlọ kalẹ̀ ó dákọjá lè fún àwọn tó ní ìtumọ̀ tó lè mú ìtẹ̀síwájú bá ìsìn àbínibí ẹ̀sìn.